A kú dédé àsìkò yìí, a kú kó lè dà ọ́, àdúrà wa ló gbà lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yìí láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé. Ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀sí ọwọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olóyè nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn, olóyè Àrẹ̀mú Òkìkíọlá Matthew Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra òwú bàbá ti sọ̀rọ̀ jáde o nílùú Èkó láàrin ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tí ó jẹ́ ní pé ètò ọ̀hún ó dá fìrìgbàgbó lórí ètò ọ̀gbìn àti ọ̀nà àbáyọ sí àìríjà ìrímu lórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé òwe àwọn àgbà tó ní ọwọ́ tó bá dilẹ̀ ńlẹ̀ṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ olóhùn gangan nìṣòro èyí tó ń kojú orílẹ̀‐èdè Nàìjíríà, wípé àìríṣẹ́ ṣe àìríkanṣe kan òun ló jẹ́ kí ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó mẹ́hẹ̀, tí ìdígunjalè tó peléke sí, ìjínigbé tó di aṣọ àǹkò, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀bàyéjẹ́ ọ̀bàlújẹ́, àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣòro bí ejò àgékù lọ́jọ́ gbogbo ní ìgbà gbogbo, èyí tó di tanràn fọ́nkálẹ̀ o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọbásanjọ́ tó sọ̀rọ̀ ọ̀hún níbi ètò èyí tí wọ́n gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó náà ló sọ di mímọ̀. Ó ní ọ̀nà kan gbòógì tí ìjọba àpapọ̀ tí wọ́n lè gbà láti kápá àti láti dẹ́kun gbogbo àwọn ìwà búburú yìí ní wípé kí wọ́n ró àwọn ọ̀dọ́ lágbára nípa fífún wọn lóhun tí ó yẹ sí wọn o, èyí tí ó jẹ́ kí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀, pípèsè iṣẹ́ pàápàá jù kí wọ́n dá àwọn ọ̀dọ́ kí wọ́n dá wọn lókoòwò ètò ọ̀gbìn nípa gbogbo ohun àlùmọ́nì eléyìí tí ó máa jẹ́ kí èrè oko kó ta bọ̀kùàbọ̀kùà kí wọ́n kó lé àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́ tó ń ti àwọn owó eléyìí tí ó tó wọn láti ṣòwò ọ̀gbìn ọ̀hún o. Ó ní bí ìjọba àpapọ̀ bá ti mú èyí ṣe, ó ní gbogbo àwọn wàhálà ìtọ́rọ̀gbà yí ètò ààbò ká lórílẹ̀‐èdè Nàìjíríà yóò di àfìsẹ́yìn tí ègún aláré fi ṣọ o. Gẹ́gẹ́ bí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ òun ló máa ń pe òun ní wèrè, ó lámọ̀ tó bá jẹ́ pé ohun tó bá ti ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn ni oníwèrè ọ̀gbìn lòun o, nítorí wípé mo lówó kò kọ́ oúnjẹ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akitiyan òun ló dá sórí ètò ọ̀gbìn tí wọ́n sì mọ̀ òun mọ̀ gẹ́gẹ́ bí àròkò bọ́dúndé o. Alákòóso kan tẹ́lẹ̀ rí láyé ààrẹ àná Muhammadu Buhari, ẹni tó jẹ́ alákòóso fún ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Adébáyọ̀ Ṣítù tó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ o ló ti sọ̀rọ̀ bóde lórí ètò kan lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lánàá tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun, wípé ká fi ti Késárì fún Késárì o. Ó ní tó bá jẹ́ ìjíròrò ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí ni yóò jẹ́ kí àlàáfíà ó jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó lóun yóò rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ náà kí àlàáfíà lè jọba ní orílẹ̀‐èdè yìí. Ṣítù tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojúwòye rẹ̀ sí bí ètò ààbò ṣe rí. Ó ní tó bá jẹ́ ní tòun ni tóun bá láǹfààní láti wà ní ipò ààrẹ, ó ní ká dọ̀bálẹ̀ kí rárá, kò sọ wípé ká dìde ká má ga jù rárá lọ. Ó ní òun yóò lu ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí ni tòun ti ọgbà àtinúdá ọgbọ́n inú o láti jókòó ṣe ìpàdé pọ̀ bá àwọn agbésùmọ̀mí sọ àsọyépọ̀ ọ̀rọ̀ kí wọ́n fún wọn ní ohun ẹbọ àti ohun ètùtù kí àlàáfíà kó lè jọba. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní púpọ̀ nínú àwọn agbésùmọ̀mí yìí ló jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde
àti àwọn tó jẹ́ pé wọ́n jáde níléèwé tí wọ́n ka àbọ̀ ẹ̀kọ́ nígbà tí ò sí agbára mọ́ tó fi mọ́ àwọn ọ̀dọ́langba èyí tí ọwọ́ wọn dilẹ̀ tí wọn ò ríṣẹ́ ṣe. Ó ní pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní láti máa gbé ìbọn lu àwọn ohun ìjà olóró yìí fi hàn wípé bí wọ́n bá lè bá wọn sọ àsọyé pọ̀ bí àwọn agbésùmọ̀mí ọ̀hún bá jọ̀wọ́ gúnlẹ̀ pé àwọn ò jà mọ́, ó ní wọn yóò wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ohun tó dáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣítù, olóhun yóò rọ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú ìgbésẹ̀ ọ̀hún pẹ̀lú ìgbésẹ̀ ọlọ́gbọ́n wò èyí tí ó tètè jẹ́ kí àlàáfíà ó jọba lórílẹ̀-èdè Nàìjíríà nípa jíjókòó sísọ àsọyépọ̀ àti dúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí kálàáfíà lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bàbá kú bàbá kò ní báyìí o, ọ̀nà láti lè mọ bàbá tó kù èyí tí ó bọ́ sórí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o ní ìgbésẹ̀ tó ti ń lọ láti ìgbà tí Olúbàdàn tìlú Ìbàdàn ọba Ọlálékan Balógun tó ti darapọ̀ mọ́ àwọn alálẹ̀. Ní báyìí ìpàdé kan tó jẹ́ ti àwọn afọbajẹ nílùú Ìbàdàn èyí tó wáyé lánàá níbi tí wọ́n ti ń retí àwọn afọbajẹ èyí tó tó 11 ṣùgbọ́n tó jẹ́ wípé gẹ̀rẹ́gẹ̀rẹ́ làwọn 8 ni wọ́n ti àwọn tó kù sí ní ìgbà tí wọ́n dáṣọ yí pé mò ń bọ̀ ẹ máa nìṣó fún ọ o, léyìí tí wọ́n bojú wẹ̀yìn tí wọn kò rí àwọn 8 yòókù níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé lánàá ní gbọ̀ngàn Màpó èyí tó ń bẹ níbẹ̀rẹ̀ ọjà ọba nílùú Ìbàdàn. Lára àwọn olóyè àgbà tó jẹ́ afọbajẹ ọ̀hún tí wọ́n retí níbi ìpàdé náà láti lè tètè mú ọmọ oyè èyí tó kàn sórí àpèrè Olúbàdàn tìlú Ìbàdàn pẹ̀lú àwọn ètò èyí tó yẹ kí wọ́n ṣe lásìkò èyí tí wọ́n darí ìpàdé ọ̀hún sọ wọ́n o. Ṣùgbọ́n o, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ wípé ọ̀kan nínú àwọn olóyè àgbà ọ̀jẹ̀ nílùú Ìbàdàn tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín olóyè Adéwọ̀lú Rashidi Ládọjà, òun nìkan ni wọ́n rí bẹ̀ tó ń ti ìyálóde o, èyí tó sì jẹ́ pé ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn afọbajẹ yòókù èyí tó tó bíi 8 ni wọ́n ń pè ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti gbé ẹ̀rọ alágbèéká wọn o. Lákòótán nínú ìpàdé ọ̀hún, Ládọjà ní ọ̀nà tó bá gbà ńlá fún o, ó ní a sì gbọ́dọ̀ tẹ̀lé àṣà àti ìṣe tòun ti ìlànà èyí tí wọ́n fi ń jẹ Olúbàdàn nílùú Ìbàdàn láti tètè mú ọmọ oyè èyí tó kàn sórí àpèrè kí wọ́n sì máa dọ̀bálẹ̀ wípé kábíyèsí o. Ó kéré tán àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi 52 48 àwọn ni wọ́n ti jọ̀wọ́ gúnlẹ̀ wípé àwọn ò ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́, àwọn ti di ọmọ àtúnbí ọmọ rere báyìí fún ìjọ, ìlú àti ìdílé o tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Eléyìí ni ìròyìn tó jáde láti ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Eléyìí tó jẹ́ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó tó 52 48 ni wọ́n ní àwọn ti di àtúnbí, àwọn ò ṣẹgbẹ́ òkùnkùn mọ́ bí kò ṣe ẹgbẹ́ funfun báláwú làwọn fẹ́ máa ṣe. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n jọ̀wọ́ gúnlẹ̀ wípé àwọn ò jà mọ́ láti rí òbítíbitì àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn láti inú ẹgbẹ́ Ayé, Ẹyẹ àti àwọn tó kù èyí tí wọ́n ní báyìí àwọn ti di àtúnbí, wọ́n ti ronú pìwàdà láti jọmọ rere fún ìpínlẹ̀ Ògùn, ìdílé wọn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àwọn ọmọ ọ̀hún èyí tí ó jẹ́ pé wọ́n ṣe àfihàn wọn tòun ti kíkí wọn káàbọ̀ sínú ìwà mímọ́ ìwà rere tí wọ́n lòun lè ṣọ́ ọmọ ènìyàn nínú ààfin ọba Àkárìgbò tilẹ̀ Rẹ́mọ ọba Déwálé Àjàyí, èyí tá a ti rí alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àti àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n péjú pésẹ̀ sínú ààfin ọba Àkárìgbò tilẹ̀ Rẹ́mọ lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun nílùú Ṣàgámù níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn ẹgbẹ́ Ẹyẹ àti Ayé
àwọn ẹgbẹ́ méjèèjì ni wọ́n kọ lẹ́tà kan jẹ̀rànjẹ̀ràn nínú oṣù kejìlá ọdún tó kọjá èyí tí wọ́n ń béèrè fún àforíjì lọ́wọ́ kábíyèsí àti àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Ògùn èyí òun kábíyèsí ọba Adéwálé Àjàyí Àkárìbù tilẹ̀ Rẹ́mọ wípé kó dáríjì àwọn nípa àwọn ìwà búburú ìwà líle tó ń ti ìjà èyí tó ń dá sílẹ̀ láwọn agbègbè ọ̀hún nílùú Ṣàgámù. Ní báyìí àwọn ọmọ ọ̀hún tó ti jọ̀wọ́ ògúnlẹ̀ tí wọ́n ronú pìwàdà ni wọ́n wúre fún lánàá tí wọ́n sì gbà wọ́n lámọ̀ràn láti sọ wípé ní báyìí ẹ̀yin náà ti di àtúnbí ẹ sì ti di ọmọ rere àwọn ohun ìjà ìbọn tó jẹ́ àwọn ìbọn ìléwọ́ ìbọn oníkẹ̀kẹ́ àti oríṣiríṣi àwọn ohun ìjà olóró ńlá wọn ọ̀hún yọ̀ǹda rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Nínú ọ̀rọ̀ alábòójútó ó ní inú òun dùn láti rírú àwọn ọ̀dọ́ yìí fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé ó ní ní báyìí ó ní akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò já sásán wọ́n sì ń tẹ̀síwájú láti lè rírú àwọn ọmọ wọ̀nyí káwọn náà kúrò nínú ẹgbẹ́ òkùnkùn kí wọ́n di ọmọ rere ọmọ àtúnbí láwùjọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ oníṣòwò àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n múnú èèyàn dùn lórílẹ̀‐èdè yìí Àlí Bàbá òun mà ló ti bẹnu àtẹ́ lu ìwà àti ìgbésẹ̀ tí àwọn ènìyàn oníṣẹ́ ibi kan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Delta bí wọ́n ṣe pa àwọn ológun èyí tó tó 17 láàrin ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. Àlí Bàbá ní irú ìgbésẹ̀ yìí àti ìwà yìí ó jẹ́ ohun tó burú jáì láwùjọ eléyìí tí ò yẹ kí wọ́n gbọ́ irú rẹ̀. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ orílẹ̀-èdè eléyìí tó ní ìfẹ́ tó sì kún fún wàrà òun oyin. Ó ní ṣùgbọ́n àwọn ọ̀bàyéjẹ́ oníṣẹ́ ibi kan ni wọ́n ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí àti wípé díẹ̀ nínú àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìlèṣù ń gbénú rẹ̀ bí ìgbà èṣù ń gbé oríta ni. Ó ní àwọn tí wọ́n ń dáàbò bò tí wọ́n sì ń wá àlàáfíà fórílẹ̀-èdè Nàìjíríà làwọn ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò jẹ́ tó sì jẹ́ pé aṣojú ìjọba ni wọ́n tí ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ọwọ́ àbùkù kàn. Ó ní kí àwọn ènìyàn kan wá wò sùnsùn láti pa àwọn tó tó bíi 17 nínú wọn níbi tí àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ológun tí wọ́n ń bẹ nínú àwọn èèyàn ọ̀hún tí wọ́n pa ó ní inú òun ò dùn rárá láti máa rírú àwọn nǹkan wọ̀nyí. Ó ní kò ṣẹ̀yìn àìní ìmọ̀ tó péye àti wípé àwọn ènìyàn kan ló sápamọ́ sínú òkùnkùn tí wọ́n ta ọfà sínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí Àlí Bàbá bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí iṣẹ́ ọjọ́rú Wednesday títí ojúmọ́ ọ̀la tẹ̀sán aláǹfààní sí ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.